ṣẹlẹ̀ yà láyé mi ẹ̀yin tèmi èmi ọmọ yín náà ni o Alhaja Rukayat Aláwìyé Bashir mi láti èmo ní kí n sọ fún yín pé Bísí Ológe show in fact tẹ́ ẹ bá kí n wò ẹ tí rí nǹkan kan o kí lẹ fẹ́ mọ̀ nípa olórin entertainment anything nípa àwọn lọ́balọ́ba lóyè lóyè nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ayé politics gbogbo ẹ̀ lórí Bísí Ológe show lẹ ti máa rí o tẹ́ ẹ bá ti wò ẹ tí rí nǹkan kan nínú ayé o àbẹ́ ẹ sọ pé ẹ mọ Bísí Ológe show ni kò possible nígbà tí ṣe pé ẹ mọ̀ Òṣùpá tẹ́ ẹ bá ti rọrùn nígbà tí ṣe pábẹ́ẹ̀dún lẹ̀ lẹ́ ń gbé Bísí Ológe show òun ni kẹ́ máa lò love you all. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ni wípé Alhaja Arisi ti di bọ̀rọ̀ kìíní àdínì ní ìlú Ìkòròdú kí Elédùmarè ọlọ́jọ́ ìní jẹ́ kán pẹ́ lórí oyè yẹn náà kí wọ́n má fọmọdé kán má fi ara wọn di kán má fọkọ di ìgbà tó ń jẹ oyè yìí gbogbo tó bá dánwọ́lé kó yọrí sí rẹ̀ kán dẹ̀ rí ajé jẹun ní àṣẹ Èdùmàrè gbogbo àwọn ẹgbẹ́ wọn tó bá wọn wá kán máa rí ṣe kán máa rájẹ jẹun lágbára Ọlọ́run ìlú tàdé wà tá ti wá jẹ oyè lẹ́ni Ìkòròdú kí ẹkún òjijì kó má ṣe wọlú ìlú yẹn ìlú Nàìjíríà kó tòrò ju omi àfòwúràn pọ̀ lọ kí gbogbo wa kó máa rájẹ jẹun ẹ ṣé mo dúpẹ́ o ẹ máa wo Bísí Ológe show. إذا ألقوا فيها سمعوا لا شيء وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوى إلى عبده ما أوى صدق الله مولانا العظيم. الله أيا بولون àjọ nájà yín papọ̀ lẹ́ẹ̀kan náà ni. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. اسمي محمد شركي أنا طالب من طلاب مركز مشار بسعان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن العظيم
وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشروه بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين Allah. Akbar. Gbogbo abiyamọ tí ń bẹ́ẹ̀ bí ẹ bá ń gbọ́dọ̀ tóbi dáadáa lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. Ọlọ́run kó wọlé ayé ẹnu tó pariwo ọlọ́run lórí Al-Qur'an. Tí àbá wa Abdulsalim, àbá wa Abdulbasit, àti àbá wa Muhammad. Akíwọlé àwọn àlùfáà wa ọlọ́mọsàjà rí i pẹ́ o. olóyè bọ̀rọ̀kìnní àdínì yálàjẹ́ Rashid ẹ máa wo Bisi Olege show #1 in Nigeria. Ẹ máa wo Bisi Olege show lórí DSTV, MITV, AIT, lórí gbogbo àwòrán àgbáyé, lórí YouTube ó wà ńbẹ̀. Tẹ́ bá nìkan ṣe ẹ ń ṣèyàwó, ẹ ń ṣe ẹ ń ṣílé, ẹ ń ṣe oyè, ẹ ń ṣe ọjọ́ ìbí, ẹ kọ́lé titun, ẹ ń ṣe títòkù, ẹ pè Bisi Olege show. Ó máa wà ńbẹ̀ for life. Ó máa wà ńbẹ̀. Orúkọ mi ni Princess Dr. Kọ́ládé Olúwatóyìn tí í ṣe ìyálájé ti ilẹ̀ Oòduà. Gbogbo yín tẹ̀ ń wò mí lé, ẹ máa wo Bisi Olege show. Ẹ fẹ́ ṣe ìgbéyàwó ni, ẹ fẹ́ ṣílé ni, ẹ fẹ́ kómọ ni, ẹ fẹ́ ṣílé ńlá, ẹ fẹ́ ṣe ọjọ́ ìbí ni, gbogbo nǹkan tẹ́ bá ń ṣe ẹ pè Bisi Olege show. Ó wà lórí DSTV, ó wà lórí YouTube, ó wà lórí MITV, ó wà káàkiri Instagram, Facebook, gbogbo ẹ̀ òun là ń gbé gbogbo kan fún. Ẹ máa wò ńlé. Bisi Olege show is #1. Thank you.